Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mọ́tàgbàmọ́lẹ̀ nílé lóko lódò lẹ́yìn odi pé ẹ kú dédé àkókò yìí. Àkókò yòówù tí ó lè bá lọ́dọ̀ tí yín ọ̀pọ̀lọpọ̀ wà nílùú Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Alhaji Òtítọ́lérè báwa ṣe wà láàárọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ń sùn lọ́wọ́lọ́wọ́. Ilẹ̀ àwọn kan ṣẹ̀ṣẹ̀ ṣú, àwọn kan ń bẹ lọ́sàn-án gangan, àwọn kan ti wà nírọ̀lẹ́. Òní ni Monday ọjọ́ 22 oṣù keje ọdún 2024. Àwọn kan ti wà ní ọjọ́ Tuesday báyìí 23rd. Bí Ọlọ́run bá mi bó ṣe ń ṣọlá ènìyàn. Ìwọ tó bá lóò dá Ọlọ́run ọba mọ̀, ó ṣe dá Ọlọ́run ọba mọ̀ látara wẹ́dà bí ìgbà ṣe ń yí bó ṣe ń tẹ̀léra wọn. Orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà, ìlú Ìbàdàn ni mo wà, Mọ́níyà ni mo wà. Lọ́dọ̀ ta ni Alhaji Abdulrasaq Òtítọ́lérè tí a ti jọ ń bọ̀ láti bí 20 ọdún tí ò bá lé sẹ́yìn. Ẹ̀yin tàjọ wà nínú pílátífọ́ọ̀mù Yorùbá Lágbà TV. Alhaji Abdulrasaq Òtítọ́lérè wọ́n ti máa ń bá wa dá sétò fàtẹ̀ránṣẹ́ àwọn ni mo wà pẹ̀lú nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Alhaji ẹ kí àwọn tiwa. Alhamdulillah. Ẹ kí àwọn olólùfẹ́ ti yín náà. A kí gbogbo ẹ̀yin ará lé o. Ẹ ṣeun a dúpẹ́ o. Wọ́n ní ojoojúmọ́ lọ́jọ́ yọ. Bẹ́ẹ̀ni. Ojoojúmọ́ la máa yọ. Àmì àṣẹ. Àní wọ́ọ̀kù. Àmì o. Gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tẹ́ ń wò wá. Àfàsìkò yìí a fi kí yín o. A kí yín. A kí yín púpọ̀. A kí yín. Nàìjíríà tù wá lára o. Àṣẹ o. Tó bá ń lé mọ́ gbogbo èèyàn kò ní lé mọ́ wa. Àmì Ọlọ́run. Kò ní lé mọ́ gbogbo wa. Àmì Ọlọ́run. La haula. Wala quwwata illa billah. Kó tó di pé à ń ṣe lé Alhaji Abdulrasaq àwọn náà ti ṣe bí àwọn tó kù tí Mọ́tàgbàmọ́lẹ̀ lọ ṣe ìkíni ẹ̀ńlẹ́mbẹ̀rún wọ́n ti ṣe o. A ti jẹ àti mu. Àwọn ti wà pẹ̀lú Alhaji Òtítọ́lérè látàlẹ́ àná Sunday asùnni tilẹ̀ fi mọ́. Ń tẹ́ ẹrí wa tá a fi dúró báyìí. Iná ìjọba ni ò sí, iná mọ̀nàmọ́ná ò sí. Ọlọ́run kó bá wa tún Nàìjíríà ṣe. Ojú òní ti yín Alhaji. Ìwá sí orílẹ̀-èdè Nàìjíríà ilé tí mo wà yìí. Wọ́n ní àti rán mu gángan kò sẹ̀yìn kan náà. Ìlọ orílẹ̀-èdè Benin Republic àjọmọ́ ni o. Bẹ́ẹ̀ni. Àbí Àjọmọ́ ni. máa lọ Mọ́tàgbàmọ́lẹ̀ ó jẹ́ èèyàn mbẹ̀. Ẹ wá ṣàdúrà kọ́lọ́run fààyè gbà mí ní orílẹ̀-èdè Benin Republic. Kí gbàláyè wà kí mọ́rí fún pínpín. Inshallah biqudratin lahi kò ní sí fún pínpín. Àṣẹ o. Torí gbogbo nǹkan ti wà nínú ètò. Allah. Ó yìí ti wà nínú àlámọ̀rí béèyàn bá ṣe ṣe kí ni béèyàn bá ṣe rìn. A ti kọ́ pé ẹ gbé bẹ̀ wọn. Ẹ lọ sọ láńbẹ̀ wọn ni. Dẹ̀dẹ̀ wà ní kẹ́ ẹ̀rọ láṣẹ ń bẹ̀. Àmín. Dẹ̀dẹ̀ ní kẹ́ ẹ̀rọ ògo ló ń bẹ̀. Àmín. Dẹ̀dẹ̀ ní kẹ́ ẹ̀rọ ògo ló ń bẹ̀. Àmín. Ẹ tún rógo yín ló ń bẹ̀. Ẹ tún rí lò Nàìjíríà. Àmín. 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 Àti kí gbogbo ìyá wa náà ti bá wa tọ́jú wọn lọ́hùn. Ìyá dáadáa, ìyá dùnnú, ìyá àlùbáríkà, ìyá olóríire, ìyá àfọ̀kànbalẹ̀. Allah. A kí àwọn náà. Wọ́n kù tọ́jú Mọ́tàgbàmọ́lẹ̀. Ìyá Aisha tó. Alájà Mutiatu. Táíwò. A kí àwọn náà wọ́n kù tọ́jú Mọ́tàgbàmọ́lẹ̀. Number 1. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ ìyá wa. Ó ti kí gbogbo àwọn ọmọ mi náà ní ọ̀hún. Àǹtí Aisha àti Idrisi. Sọ̀fíà wà mí tiẹ̀. Sọ̀fíà wà mí báyìí. Òun wà mí ẹ máa ṣàdúrà fún. Mo ti mísì àwọn ọmọ mi gbogbo ilé ní àlùbáríkà. Bàríkìsì náà wà bébí ìjọsí. Bẹ́ẹ̀ni. Tá a gbé sun yí bíbá yìí. Allah. Tá a fi wá sórílẹ̀-èdè Benin Republic. Bẹ́ẹ̀ni. Ilé ẹni tá a sùn gbogbo fámìlì Allah. tó gbé wa lọ síbi tá a ti lọ gun train. Lálẹ́ ó wọ̀ láta máa wá sí Benin Republic. Bẹ́ẹ̀ni. Alhaji Abdulrasaq Òtítọ́lérè. Gbogbo ẹ̀yin ọmọ mi lẹ́rù gòlò. Àmì àṣẹ o. Ọlọ́run ó ṣe yín lógo àgbáyé. Àmín. Ọbẹ̀ lórí Aisha. Idrisi. Sọfíàtù. Balikisi. Àtọmọ mi kékeré Balikisu. Ọlọ́run ó ṣe yín lógo àgbáyé. Àmín. Yóò ṣe yín lógo Nàìjíríà. Àmín. Ọlá Masha Allah. La quwwata illa billahi alil azim. Mo ń bọ̀ náà mi ò tí ì dé. Ẹ jẹ́ kí Sọfíàtù mi Àjọkẹ́ kí o kán lè mọ̀ pé àjọ wà ń bí ni. Sọfíàtù máa bọ̀. Alájà láti orílẹ̀-èdè Benin Republic. So kọ́lọ́n bá wa sọ wọn padà lọ sí ọ̀hún. Àmì àṣẹ tí wọ́n bá padà Ọlọ́run jọ já sí rọrùn. Àmín. La hawla wala Quwwata illa billahi. Gbogbo ẹni tẹ́ ń wò wá kí yín o. Ẹ kí àwọn ti platform àwọn Yorùbá Lágbà. Yorùbá Lágbà. A kí gbogbo yín o. Lọ́kùnrin. Gbogbo àwọn ìyá wa lọ́kùnrin lóbìnrin. Ará London, ará Amẹ́ríkà, ará Kútọ́nù, ará Italy. Nàìjíríà.
so tí kárí gbogbo àgbáyé ará Dubai ẹ̀yin tí kódò fún wa ẹ̀yin tí kódìfà ẹ̀yin tí Ghana ẹ̀yin tí Togo gbogbo yín la kí o kò ní bàjẹ́ a máa tẹ̀síwájú sí ẹ̀yin tí Dubai gbogbo yín la kí o a máa tẹ̀síwájú tó bá padà yá gbogbo àwọn nǹkan tí a padà máa fi hàn yín tó jẹ́ nǹkan tó máa wúlò fún gbogbo wa tó bá yá a máa ṣàlàyé fún lágbára Ọlọ́run láti ṣèpàdé tẹ́yìn ní ó fojú ara yín rí àǹfààní pọ̀ lọ sú wa kò sí ní a lè jẹrin ara wa so àwọn àǹfààní tẹ́lẹ̀ rí lára wa a máa jẹ́ kí Mátàgbàmọ́lẹ̀ ọmọ ní iṣẹ́ alábìkúdà ti láì a sì ní kábàámọ̀. ṣé mo sọ sínú platform yẹn mo ní gbogbo wọn tí mò ń lọ bálẹ̀ ọkọ̀ọ̀kan mo dúpẹ́ púpọ̀ bí mo ṣe wọ Nàìjíríà làlájì ti ń pè ilé mi ni kò dé sí tọ̀hún pé ilé mi ni kò dé sí láti bí ọ̀sẹ̀ mẹ́ta ń sìn mo ṣe láǹfààní àti dọ́dọ̀ Alhaji Abdulrasaq Òtítọ́lérè lóru àná ni láfijọ́ wà títí di àárọ̀ ní Monday a ti ṣèpàdé tó pọ̀ àní kí ni àǹfààní tẹ̀yìn yóò jẹ nínú platform yìí platform pọ̀ gan ó yapa oríṣiríṣi ni báwo làwọn ṣe rí tiwa ṣe báwo ni àwọn ọmọ tá à ń bí wọn ṣe rí tiwọn ṣe táyé bá tiẹ̀ kádàrá pé wo ò ní jẹ́ èèyàn sáà lè jà fúnra wa ni ṣebí tẹni tó bá dé nǹkan ò bá dé nǹkan bọ́ọ̀lù ẹni tí ó tún nǹkan ó ṣe tún nǹkan bí wọn ó ṣe tún nǹkan tí àwọn kan dé ìrìn àjò gbogbo ẹ̀ náà láti jọ ń rìn àti ẹ̀yin àti àwa gbogbo wa lájọ jẹ́ èèyàn etí ń bẹ lọ́wọ́ alóore kò ní bàjẹ́ èyí tá à ń retí ọwọ́ ọwọ́ tẹ̀ Aláàjì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ìdílé mi a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀ nígbàgbà tí àdúrà